Ọkàn mi ń yọ̀ nínú Olúwa torí ó jẹ́ ìyè fún mi. Ohùn rẹ̀ dùn púpọ̀ láti gbọ́, adùn ni láti rójú rẹ̀. Èmi ń yọ̀ nínú rẹ̀ nítorí pé ìgbà gbogbo ló ń fi ayọ̀, ló ń fi ìdùnnú, ló ń fi ààbò kún ọkàn mi. Nítorí náà ni èmi ṣe ń yọ̀ nínú rẹ̀. Ọkàn wa, ipá wa, gbogbo ayé wa dá gbogbo ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan bá tó fàánú gbà wá tó fàánú dá wa sí, tó tún jẹ́ ká wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Adá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ o. Ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ. Èémí inú àwọn ènìyàn ní tòótọ́, nítorí pé bẹ́yìn ò bá ṣiṣẹ́ nínú èémí wa, èémí lásán ni, ẹ̀yin gangan ni èémí ìyè nínú ayé wa. Adúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé fún orí ọ̀fẹ́ àti àánú tá a torí gbà lónìí. Àwọn kan fẹ́ rí gbà ṣùgbọ́n a fi dùn wọ́n. Àwọn kan ń wá àánú ṣùgbọ́n wọn ò tí ì rí àánú gbà. Láàárín àwọn tó rí àánú gbà, láàárín àwọn tó rí ojú rere gbà, láàárín àwọn tó rí ọlá rẹ̀ gbà, láàárín àwọn tó rí ìdáǹdè rẹ̀ gbà, nínú wọn lẹ fi wá ṣe ọ̀kan pàtàkì lórí ètò tòní. Adúpẹ́ o fún ìgbé ayé wa. Bákan náà là ń kí gbogbo ènìyàn káàbọ̀ sórí ètò yìí, a sì ń kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò tí ẹ̀ ń tọ́ bọ̀ ìṣúra yín wípé kéètò yìí kó máa tẹ̀síwájú. À ń dúpẹ́ lọ́wọ́ yín o. Lórúkọ Jésù, ìbùkún Ọlọ́run, àgbọ̀n ọ̀gbẹ́ Ọlọ́run Olódùmarè yóò túbọ̀ máa jẹ́ tiwa àti ṣiṣẹ́ wa lórúkọ ti Jésù Kristi. Àánú rẹ̀ yóò pa wá mọ́ o, àárí ògo àti ọlá Ọlọ́run alààyè nínú ayé wa. Láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin lórí ètò Ohun Àwọn Kérúbù, kókó ọ̀rọ̀ kan là ń gbé yẹ̀wò. Tí n bá múra, tí n bá ní mò ń lọ church, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ, ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ, àwọn ọ̀rọ̀ ẹ bá mi gbọ́, ẹ bá mi dá sí, ẹ wo bó ṣe ń lọ nínú ìjọ church tí mò ń lọ, ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn nǹkan tó jù mí ń rí nìyí, àwọn nǹkan tó tì mí ń gbọ́ nìyí, kí ni mo lè ṣe sí àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ là ń gbé yẹ̀wò lórí ètò Ohun Àwọn Kerubu on FM láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn. A ó tún tẹ̀síwájú lórí rẹ̀ lónìí. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹtún ọ̀nà Olúwa ṣe. Mo tún kí ń káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí ẹ kú àtàárọ̀. Wọ́n ṣàgbà orúkọ rẹ̀ gbọ́, tí ó sì tún gbẹ́kẹ̀lé. Kò sí màlúù tó wà nílẹ̀ jẹrẹ, àgùnjẹ́ rẹ̀ yóò sì fọ́nà. Èṣù ló máa dẹ́rù bà ọ́, tàbí àjẹ́ni, pé orúkọ Jésù nígbà gbogbo, àdùnjẹ́ rẹ̀ yóò sì fọ́nà. Ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Ọlọ́run alààyè òun là ń gbé yẹ̀wò lórí ètò tòní. Bàbá wa tí Ọlọ́run fi ṣe àlejò pàtàkì tí Ọlọ́run yóò lò láti là wá lọ́yẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ni wọ́n jí ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ Sacred C&S Church Mobọ́lọ́run Dúró Parish Òkè Ìgbàlà tó wà ní Aṣẹ́góńgó ní Adígbẹ̀ ní Abẹ́òkúta. Most Special Apostle Iseoluwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí Babaládùúrà. Bàbá wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Ní àkọ́kọ́, Bíbélì sọ fún mi, ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi, nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Mo kí yín sá o, mo kí yín mà, mo kí gbogbo wa lórúkọ Jésù pé yóò dára fún wa. Àmín. Mo gbàdúrà pé ilé ológo kò ní jẹ́ èèwọ̀ fún wa. Àmín. A ó jọ jèrè ológo ni. Àmín. A ó fi ìjọba ọ̀run ṣèrè jẹ. Àmín. Gbogbo làálàá wa láyé yìí kò ní já sásán. Àmín. Mo gbàdúrà fún gbogbo ọkàn tí ò tí ì rí Kristi, wọn ò rí Kristi kan tó rí ikú.
Jésù Olúwa wa. àmín. Bàbá wa gbogbo ìdílé ń kọ́ ń bẹ̀, Àlàáfíà ni sà. ìjọ Ọlọ́run alààyè ń kọ́, Àlàáfíà ni. ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú. Bàbá wa láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin láti ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ. Yes, sir. ẹ jẹ́ mú ìṣẹ̀lẹ̀ yìí wá níbi tá a ti ń bàbọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá. Bàbá wa kan nínú ìjọ wọn Yes, sir. tí wọ́n bá jẹ oyè olórí, tèmi bá jẹ tán, tí n bá ṣiṣẹ́, tí n bá fọ̀pá lílẹ̀, ẹni tó next ló máa bọ́ síbẹ̀. Tẹ́ni náà bá jẹ, ẹni tó next ló máa bọ́ síbẹ̀. Tẹ́ni eléyìí náà bá jẹ, ẹni tó next ló máa bọ́ síbẹ̀. Nígbà tó wá kan ti alàgbà Pétérù, ìjọ sọ pé alàgbà Pétérù ò lè dé ipò yẹn nítorí pé wọn ò kàwé. Síbẹ̀ àwọn tó sì ti jẹ síwájú wọn kì í ṣe pé wọ́n kàwé kan náà dẹyin kan náà lọ títí, kì í ṣe pé wọ́n gba professor. A wá ń yanjú ọ̀rọ̀ yẹn lórí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá. Bàbá wa tí Ọlọ́run lò láti sọ̀rọ̀ lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá, wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ kan, ogun ènìyàn mímọ́. Ogun ènìyàn mímọ́. Bàbá wa ṣebí Kristẹni la pera wa, ṣèbó nígbàgbọ́ la pera wa. Bẹ́ẹ̀ni. Kí ni ogun ènìyàn mímọ́ nù jọ? Olóòtú Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Àmín. Ṣé rí ẹ bá sọ̀rọ̀ nípa ogun ènìyàn mímọ́, ó pín sí méjì. Ogun ènìyàn mímọ́ sí ènìyàn mímọ́ tó wà nínú ara. Ogun ènìyàn mímọ́ sí ènìyàn mímọ́ tó wà nínú ara. Àti ogun ènìyàn mímọ́ sí èèyàn tó wà nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ṣe wáyé èèyàn mímọ́ ni yín. Bẹ́ẹ̀ mi ṣe wáyé èèyàn mímọ́ ni ẹ̀yin náà. So gbogbo àwa tá a pera wa lọ́mọ lẹ́yìn Kristi pátá èèyàn mímọ́ ni wá lójú. Ìgbàgbọ́ wa ni pé èèyàn mímọ́ ni wá. Bẹ́ẹ̀ ni lójú. Ṣùgbọ́n nínú ọkàn kọ́ ṣé èèyàn mímọ́ ni wá. Ṣé rí wá sọ pé ogun èèyàn mímọ́, ìyẹn fi hàn pé àwọn tá a pè léèyàn mímọ́ ṣùgbọ́n tí ìgbésí ayé wọn ò fògo fún Kristi, tán kún fún ìbínú, tán kún fún ìjà, tán kún fún ìgbéraga, tán kún fún ọ̀tẹ̀, tán kún fún rúdurùdu, tán kún fún áwọ̀, tán kún fún ibi tí ò gbọdọ̀ ti sí ìfẹ́. Òun ló ń jẹ́ ogun èèyàn mímọ́. Tá bá sọ pé ogun èèyàn mímọ́ sí èèyàn mímọ́ tó wà nú ara, ìyẹn ni pé àwọn náà tí wọ́n jọ wà nú ara tán jọ ń ṣe nǹkan tí ò tọ́, tọ́rọ̀ wọn ò bá ti yéra wọn, ogun àjọ máa jà wọ́n. Ìyẹn lẹ máa rí wòlíì tó máa sọ fún wòlíì pé òun ó ṣiṣẹ́ wòlíì fún wòlíì. O lè máa rí pásítọ̀ tó máa lóun á ṣiṣẹ́, òun á fi Bíbélì ṣépè fún pásítọ̀. Ìyẹn ni pé ogun èèyàn mímọ́ sí èèyàn mímọ́ tó wà nínú ara. Bọ̀tà wá sọ̀rọ̀ nípa ogun èèyàn mímọ́ sí ogun èèyàn mímọ́ tó wà nínú ẹ̀mí. Kí là ń pè ní èèyàn mímọ́ gan? Ẹ ṣe àwò. Ẹ ṣe. Ohun tá à ń pè ní èèyàn mímọ́ gangan ni pé ẹni tó rí ìbápàdé pẹ̀lú Kristi, ẹni tí Kristi wẹ̀ mọ́, ṣáàrí kíkan tó lè jẹ́ mímọ́, ó gbọ́dọ̀ jẹ́ pé kọ́kọ́ ti ní àbàmọ́ kan tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àbàmọ́ yẹn ni Kristi fọ̀ dànù tó wá sọ ọ́ di mímọ́. So ẹnikẹ́ni tó bá ti wá jẹ́ ti Kristi, tó jẹ́wọ́ Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, òun ló di ẹni mímọ́ ti inú ẹ̀mí. So àwọn tí èèyàn mímọ́ wọ́n wá bá wọn fínra. Irú ẹ̀ ní bá ṣe wà lórí ètò lónìí báyìí sí. Tá bá sọ̀rọ̀ nípa pé àwọn kan wà tán di ẹrù ẹgbẹ́ ní èyí tí ò bá Bíbélì mu. Àwọn èèyàn mímọ́ yẹn tán di ẹrù ẹgbẹ́, wọ́n á mú wa lọ́tà torí pà ń polongo ìhìnrere Kristi. Àwọn wòlíì tó sọ pé màá fi ìpè mi ṣépè fún ẹ, àwọn yẹn ogun ti bẹ̀rẹ̀ nìyẹn torí pé à ń tako ohun tí wọ́n ń ṣe. So èèyàn mímọ́ tó ń ta ọjà nínú ìjọ, ó dẹ̀ lóun gba ìpè, ibi tó gun ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn sá. Àwọn tó yẹ pé wọ́n gbé ètò kalẹ̀, ẹ̀sà olóòtú èyí là ń ta páàkì bottle water, èyí là ń ta páàkì pure water. Ẹ wá nígbà tó bá ti wá dénú church, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnàdúrà. Ìwọ tó bá ní 2 million, ìwọ tó fẹ́ pure water yọkàn yìí 500,000. Tí èèyàn mọ́ tó wà nínú Kristi bá ti wá takò wọ́n, wọ́n wá ní màá fi hàn pé wòlíì ni mí. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé Jésù Olúwa gangan wọ́n nígbà tó wọ tẹ́ḿpìlì, ó lé àwọn tó ń tà àti àwọn tí ń rà jáde. Ó wá sọ nǹkan kan bẹ̀ sà. Ó nítorí a ti kọ́ pé ilé àdúrà ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ di ìwọ ọlọ́ṣà. Ìyẹn fi hàn pé gbogbo àwọn tó pe àwọn léèyàn mímọ́ lónìí tó ń ṣe káràkátà níbo náà ti gba ìpè. Ìyẹn wá fi yé mi pé a ti ní Jésù méjì sà. Bí a ìpè káràkátà dẹ̀ náà gbà. A ti ní Jésù méjì sà. Jésù kan tó lé àwọn tó ń tà tó ń rà jáde ní tẹ́ḿpìlì, àti Jésù tó ń ṣe káràkátà. So tó bá ti wá ń di pé ọ̀rọ̀ tá à ń sọ ò bá wọn lára mu, wọ́n wá máa sọ pé màá fi ìpè mi. Ẹ wá béèrè lọ́wọ́ wọn pé Jésù ti Báíbù yẹn gangan ló pè yín ni àbí Jésù tara yín? Ibi tó máa ń bẹ̀rẹ̀ ogun èèyàn mímọ́ nìyẹn. A bẹ̀rẹ̀ níbi oyè. Oyè yìí náà ni. Bẹ́ẹ̀ ni, a bẹ̀rẹ̀ nípa ipò.
á bẹ̀rẹ̀ nípa bí owó ṣe ń wọlé torí pé bẹ́ẹ̀ ni sọ fún wa pé àwọn kan wà tó yẹ pé ikùn wọn ni ọlọ́run wọn so ibi tí àtakò ti mọ́ ń bẹ̀rẹ̀ tí a fi di ogun èèyàn mímọ́ nìyẹn bí káwọn akọrin kọrin kán láwọn náà ń bá wí bí kákọrin ṣe nǹkan tí ò dáa kán alàgbà bá wọn wípé nǹkan tí ẹ ṣe yìí ò dáa wọ́n torí ẹ̀bí inú kó máa ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n máa tójọ́ káàkiri ibi tó gun ẹ̀mọ́ ti ń bẹ̀rẹ̀ nìyẹn tí wòlíì kan bóyá ọmọ ìjọ ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ tí ò wá òbí kílé tí ò fi lọ mọ́ tó wá ní wòlíì kan gba ọmọ ìjọ mi a máa fi hàn pé wòlíì ni mí ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn sà pé ṣé ẹgbẹ́ awo náà ṣe ni àbí ti Jésù ẹni bá ṣe ti Jésù tó ń tẹ̀lé Jésù kò sí nǹkan tó ń jẹ́ pé ogun èèyàn mímọ́ ṣùgbọ́n kò jọ mí lójú sà nínú Bíbélì ogun èèyàn mímọ́ wà níbẹ̀. ẹ ṣe àwò. Jẹ́nẹ́sísì orí 4 Ọlọ́run sọ pé ó bùkún Ébẹ́lì àti Kéènì nígbà tó dópin ọdún Kéènì mú ẹ̀bùn wá Ébẹ́lì mú ẹ̀bùn wá. wọ́n mú èso iṣẹ́ wọn wá. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Kéènì tó dípò jẹ́ èèyàn tí ò dáa inú rẹ̀ bàjẹ́ tó Ọlọ́run gba ọrẹ Ébẹ́lì ó sì lùpa èèyàn mọ́kàn nìyẹn tá a bá tẹ̀síwájú aléwo gbèsè ayé Jósẹ́fù àtàwọn ẹ̀gbọ́n rẹ̀. bákan náà tá a bá tún òwe Númérì orí 12 àti orí 19 torí 12 yẹn nípa Míríámù Árónì àti Mósè wọ́n ní ṣé Mósè nìkan ló yẹ kó máa sọ̀rọ̀ Ọlọ́run ni ṣépa tiẹ̀ nìkan lọ́lọ́run fi ń sọ̀rọ̀ ni Bíbélì sọ fún wa pé Míríámù sì di adẹ́tẹ̀ ó di adẹ́tẹ̀ tá a bá wo lóde òní báyìí àwọn tó wà nù Jọ́sìn tó jẹ́ ogun èèyàn mi tán ti sọra wọn di èèyàn mímọ́ ṣùgbọ́n tán ní ogun àwọn ni Farisí ìjọ lónìí àwọn ni Sadusí ìjọ lónìí àwọn ni olórí àlùfáà ìjọ lónìí àwọn ni àwọn akọ̀wé tán dúró nípò gíga tí gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe tó ń bí wọn nínú. ẹ ṣàṣebẹ́yìn tí èèyàn bá ṣe iṣẹ́ ìyanu tí ò rí rí ó yẹ kínú ẹ̀ máa dùn kó wá gbà pé lóòótọ́ Ọlọ́run wà bí Jésù ṣe ń ṣiṣẹ́ ìyanu káàkiri yẹn nínú ń bí wọn sí i bẹ́ẹ̀ ló ṣe wà láyé lónìí ohun tó ń fa ogun yìí ó ṣe máa jọ ọmọ tá a bí lójú wa ọmọ tó yẹ pé àmọ̀gbà tó bẹ̀rẹ̀ ọmọ tó yẹ pé àmọ̀gbà tó lọ sí skul tẹ́ pé àmọ̀gbà tó gbà pé tó yẹ pé nígbà tó àwa gan láti ṣe confirmation ni pé bẹ́ẹ̀ ní sà àwa gan ni ó wá ti èrò tọ́ọ̀tì tẹ́lẹ̀ gan òtí àti ìtò mélòó gan ṣùgbọ́n èrò tọ́ọ̀tì ẹ ti wá pọ̀ máa fi hàn pé ẹ sà àwọn kan ò kì í lè wọ bàtà lọ sí chọ́ọ̀chì wọn torí ìbẹ̀rù pé káwọn bá fi nǹkan sí bàtà wọn àwọn ti ẹran ara nìyẹn àwọn kan wà ẹ̀rù á máa bà wọ́n pé títà àwọn bá dé chọ́ọ̀chì sáwọn alẹ́ jókòó sórí àga ó wá máa ń ṣe mí láàánú ó sì máa ń yà mí lẹ́nu pé nígbà wo ni ìjọ Ọlọ́run tá ń pè ní ilé àdúrà ó wá di ilé ẹ̀rù mo tá ń pè ní ogun nítorí kí ìfẹ́ ti jọba bẹ́ẹ̀ ni kò sífẹ̀ẹ́ èmi ò jù ọ́ ìwọ ò jù mí. bẹ́ẹ̀ ni sọ fún wa Paul ní tó bá yá o àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ máa yọ wọ inú agbo ó ní wọ́n máa yọ wọ inú agbo tí wọ́n rẹ́dì láti fún agbo káàkiri tẹ́lẹ̀dẹ̀ àti ba agbo jẹ́ àwọn táwa ń wò bí ènìyàn mímọ́ lónìí tá a fi ń sọ pé ogun èèyàn mímọ́ tèṣù ni wọ́n ẹni tí ò bá ti lè jọ̀wọ́ gbogbo nǹkan fún Kristi tí a bá gba létí ọ̀tún tí ò lè kọ tòsí sí wọn wọn ṣe ti Kristi ẹni tó nítorí pé ọmọ ìjọ yẹn ó ti lówó lọ́wọ́ kò wá ṣe dáadáa sóun mọ́ ẹ̀hún náà ò ní ṣe kinní kan sí mi ní gbàdúrà fún àwọn kan tiẹ̀ wà sà tẹ́yìn bá lówó lọ́wọ́ dára báyìí sà àdúrà tí yín máa yàtọ̀ sádùúrà tàwa tàbá lówó lọ́wọ́. lọ́nà wo ẹ ṣe ká wo. nígbà tó jẹ́ pé tán bá pe owó sà tó bá ní kó ṣe kíní kan báyìí sìn already àti gbé gbogbo owó tó pọ̀ lẹ̀ àwọn kan wà rówó dá instead ká máa gbàdúrà fún gbogbo wọn kájọ máa kọ́ ẹ̀kọ́ lẹ́sẹ̀ Kristi wọ́n wá yan ẹnìyẹn sọjú wọ́n ní àwọn tó kù ní pọ́ọ̀sì. ìyẹn ti di special person nínú church nìyẹn. bẹ́ẹ̀ ni ibi tó gun èèyàn ti máa tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn because àwọn tá a yàn ní pọ́ọ̀sì yẹn yóò máa dùn wọ́n pé sáwọn ìṣe èèyàn ni ṣọlọ́run kọ́ ló dá wa ní ṣọlọ́run kọ́ ló dá wa ní ó dẹ̀ sọ fún wa pé Ọlọ́run fún rẹ̀ máa ń rọ òjò sórí èèyàn rere àtèèyàn búburú so nínú ìjọ lónìí ṣárí ìjọ tó wà nínú ayé kò wọ́pọ̀ ṣùgbọ́n ayé tó wà nínú ìjọ òun ló pọ̀ jù lónìí. ìjọ tó wà nínú ayé ò wọ́pọ̀ ayé tó wà nínú ìjọ ló pọ̀ jù. òun ló pọ̀ jù sà torí pé ìjọ ò influence ayé mọ́ ayé ló wá influence ìjọ. tó bá yẹ ṣe wá influence ìjọ yẹn ó wá ń jẹ́ kí ogun èèyàn mi máa pọ̀ mo ṣàfẹ́ kán gbóhùn mi mo fẹ́ kán ṣàdá mi mọ̀ bọ́lọ́wọ́ bá dẹ́ fi hàn hàn sà tí ò kì í yé wọn nìyẹn èèyàn wá fi hàn láhàn pa ẹ sà amọ́pọ̀wé kan òwe Yorùbá ni ó ní ọ̀rẹ́ mi só èmi náà yóò só tẹ́ni yóò bá ti yàgbẹ́ àdì yóò já ní fún ni so ntẹ́yìn ò bá tọ́lọ́run ò bá ti pè èèyàn sí
téèyàn wá fẹ́ fi agbára mú ohun tó máa ń fa ogun èèyàn mímọ́ nìyẹn. Ẹ wá rí pẹ́lú mi tó bá ti wá ń sọ wá ní màá fi ìpè mi, ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn ta ló pè ọ́. ṣé ìpè Jésù ni. tó bá jẹ́ pé Jésù ni a gbọ́dọ̀ rí ara rẹ pé ti Jésù ni ẹ. kì í ṣe ìpè Jésù dẹ̀ ń ṣe ìtọ́fi ń ṣépè fẹ́ẹ̀yàn. Jésù gan sọ ohun tàbá yẹn tó bá fi ipá fẹ́ mú ọ lọ síbì kan tó bá mọ lọ sí máìlì kan tẹ̀lé dé máìlì méjì ó lẹ́yìn tó bá gba agbádá rẹ̀ mọ́ jẹ́ kó nira láti bọ́ yìí tó kù gan fún ti Kristi nìyẹn. Ó ní afá lọ bí ọ̀dọ́ àgùntàn fi pípa ó ní kò fọhùn. Ṣùgbọ́n lóde òní ogun èèyàn mímọ́ ẹ ṣàkóso tún wá sí ogun èèyàn mímọ́ gan láàrin ìgboro mọ́sà. inú ìjọ ló kún sí. inú ìjọ ni. ó dà à ń bọ̀ à ń bọ̀. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM. tá a bá ti dápá kejì a ó ṣojú òpó sílẹ̀ fún gbogbo àwọn tí a bá fẹ́ pè wọlé. ogun ènìyàn mímọ́ nínú ìjọ Ọlọ́run lónìí oníkókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò Ohun Àwọn Kerubu on FM. ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sétí ìgbọ̀nyín. ẹ ṣeun púpọ̀ ìpè wà pẹ̀lú wa. Àwọn ẹ̀ṣẹ̀ tá ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Ọlọ́run má gbàgbé mi o. Night of Jacob 2025. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Prophet Moses Agbábíàká Àjàrà Eléso. Iṣẹ́ ìránṣẹ́ True Vine Global Ministry. Ní Jésù pàṣẹ fún. Wípé lọ́dọọdún ni kí gbogbo ẹni tó fẹ́ ní àtúnkọ ìtàn ẹ̀rọ bíi tọ́jọ́ Jacob wá máa kórajọ pọ̀. Sínú ìsọjí àmì ìlú títì yìí. Àkórí àṣálẹ̀ Jacob 2025. Òun ni Ṣèkínà. Látàgùn mẹ́wàá àṣálẹ̀ dilẹ̀ mọ́lọ́jọ́ Thursday November 27. Nígbà tí Jésù máa lo Prophetess Fúnmi Òkìkí. Pastor Festus Babatunde Tí. Prophet Tèmítọ́gbé Àfọ̀njá Fàdákà. Evangelist Raphael Àròjà. Fẹ́mi Praise ni ó máa léwájú àwọn olórí àmì. Nígbà tí bàbá olùgbàlejò àgbàgbàlagbà wòlíì. Ìyẹn Prophet Moses Agbábíàká Àjàrà Eléso máa sọ̀rọ̀ àṣẹ. Símúránù ọ̀rìn ní gbogbo àgbáyé ó ti pàdé. Ìyẹn ní nọ́mbà 10. Alájà Aṣìmíyù Ajíbóyè Street. Jaffa bus stop. Ọ̀fọ̀pẹ́ ìlú Àgbàdo Station Ogun State. Dádì ẹ gbàdúrà fún mi sà. 0706 940 4286. Àwọn amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Damuso 2025. The Sacred Cherubim and Seraphim Church of Nigeria, Joseph Oluwole Adeyemi Memorial Special Parish, Dominion Chapel International, Abeokuta, specially invites all to attend Harvest Anniversary and Special Thanksgiving Service. Theme: Complete Dominion. Friday, November 14 is the musical concert with seasoned choir and anointed gospel artists to be hosted by Dominion Ministries. Time: 11 p.m. Saturday, November 15 is Interdenominational Bible Quiz Competition by 2 p.m. Sunday, 16th of November 2025 is the Harvest Anniversary Thanksgiving proper by 12 noon. Venue: Dominion City, Olumore Township off Abeokuta, Lagos Express Road. Senior Elder Apostle Michael Ola Ajayi JP, the preacher. Mr. Gbenga Lekan Ramoni, Chairman of the day. His Eminence Most Elder Apostle Prophet Dr. S.A. Alao JP, General Superintendent, Sacred CNS Church of Nigeria. Elder Apostle Prophet Dr. Lugbenga Deyemi, the minister in charge. Come and be part of these blessings. Jesus is Lord. My hope is built on Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible School, Theology and Seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adeyemi Street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802 600 4444 or 0805 546 5682. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Adùn ní tọmọ Ọlọ́run, kò sí ìbànújẹ́, kò sí ìkorò lọ́rọ̀ wa níbí. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316
0403 tàbí 0812 411 3677 0812 411 3677. Ogun ènìyàn mímọ́ nínú ìjọ Ọlọ́run lónìí ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò níbi tí bàbá wa hello ẹ kúrò lẹ́sà. Ẹ kú iṣẹ́ Olúwa o. Yes sir. Olúwa máa déṣẹ́ wa ládé o. Àmín sà. Kí lórúkọ yín àti ibo lẹ ti ń pè wá sà? Orúkọ tèmi ni Elijah Olútádé Afúngbàlájà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa Elijah Olútádé Afúngbàlájà. Kí bàbá wa àlejò wa káàbọ̀ wá sáàrin wa. ẹ ṣeun gẹ́sà. Ọlọ́run alààyè ló ràn yín lọ́wọ́. Àmín. Ogun àwọn èèyàn mímọ́ lágbára. Ìbéèrè mi kàn ní pé ọ̀nà wo ni a lè gbà dẹ́kun ogun àwọn èèyàn mímọ́? Kọ́lọ́n kójọ kó ṣàánú wa. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ náà jọ káàkiri báyìí. Ọlọ́run alààyè kójọ kó ràn wá lọ́wọ́. Àmín. Gbogbo àwọn ìjọ wa ń fẹ́ àtúnṣe. Àwùjọ ọmọ Ọlọ́run ń fẹ́ àtúnṣe. Ọ̀nà wo la lè gbà bàbá wa là wá lọ́yẹ̀ kí ogun àwọn èèyàn mọ́ kó lè kú láàrin wa. Ọ̀nà ẹ ṣe púpọ̀ bàbá wa. ẹ ṣe gan sà. Ẹ jẹ́ sáré dáhùn. Oya. Ṣé rí Bíbélì ti là fún wa sà. Ohun tá a fi lè ṣẹ́gun. Ó wà nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 12. Ó ní nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí burú ní ojú ọ̀run. Ibi tó ti wá máa ń ráyè wọlé sà ní pé ńgbà tá a bá ti wá gba ẹran ara láàyè. So ohun tá a fi lè ṣẹ́gun ẹ̀ náà ni pé ó ní ká kọjú ìjà sí Sátánì òun ó sì sá kúrò lọ́dọ̀ wa. Ohun tó ṣe pàtàkì ni pé ká kọ́ dá Kristi mọ̀ torí òun ló níjọ. Nígbà tá a bá dá Kristi tó níjọ mọ̀ tá a gbà tá a jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa nínú ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 14 ó ní ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe tí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín. Ìyẹn fi hàn pé ohun tó lè mú wa ṣẹ́gun àwọn èèyàn mẹ́rin ni pé ká mọ̀ Jésù ní Olúwa àti olùgbàlà ká jọ̀wọ́ ara wa fún yóò wá tú wa palẹ̀ yóò wá tún wa mọ́. So ìjọ ò ní lè influence wa mọ́. Ayé ò ní lè influence ìjọ mọ́. So ìjọ ni ó mọ sórí ẹ rí i pé láyé tá a wà báyìí sìn kò sáyè fún Bible study mọ́ kò sáyè fún Sunday school gan mọ́ èyí tó ń ṣe gan kò tún sí time. So nígbà tó wà lẹ́yìn ìgbà tá a fẹ́ ṣe ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ lónìí ìgbà yẹn làwọn kan máa ń jáde. Tá a bá ti jẹ́ kí ọ̀rọ̀ Kristi jinlẹ̀ kó lágbára. Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín nínú ọgbọ́n gbogbo. Tó bá ṣe lè ṣẹ́gun rẹ̀ nìyẹn ká jẹ́wọ́ Kristi ká gbà á ká sì dúró lábẹ́ ìtọ́ni rẹ̀ ká jẹ́ kó máa tọ́ wa fúnra rẹ̀. Ẹ jẹ́ kí n tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677. Hello, ta ló wà ń bẹ̀? Ètò Ohun Àwọn Kérúbù. Hello, ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́ o. Yes sir, ẹ bá wa yí rédíò yẹn sílẹ̀ bàbá wa ká lè gbọ́ra wa dáradára. Mo kí ìní ni Mr. Ẹlọ́run sọ aláyé. Ẹ káàbọ̀ sórí ètò bàbá láti Sábò Abẹ́òkúta. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Hello. À ń gbọ́ yín dáadáa. Mo kí bàbá wa tó wà níjókòó. Ẹ ṣeun púpọ̀. Olúwa wà pẹ̀lú wa. Àmín. Mo dẹ̀ kí púpọ̀ mo kú ohùn. Yes sir. Torí ìjọ Kérúbù lóríṣiríṣi ni nǹkan tó wà níbẹ̀. Mo dẹ̀ kí pé ohun tí mo gbọ́ lẹ́nu yín èèyàn Ọlọ́run ni yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún máa kìlọ̀ fáwọn ìjọ Kérúbù yìí torí lóríṣiríṣi nǹkan tó wà níjọ Kérúbù tí à ń fojú rí tá à ń fetí gbọ́. Bẹ́ẹ̀ ni tẹ̀ ṣe sọ̀rọ̀ yìí inú mi dùn púpọ̀. Mo fẹ́ kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ irú bẹ́ẹ̀ ṣe wá lórí ètò yìí kẹ́ ẹ máa gbà wọ́n nímọ̀ràn torí ẹni tọ́lọ́run pè wà lọ́tọ̀ lóòótọ́ ẹni tí nǹkan míì tún pè tún wà lọ́tọ̀ tó dẹ̀ jẹ́ pé ẹlòmíì ń ṣe dáadáa nínú ìjọ yìí ẹlòmíì dẹ̀ tún ṣe dáadáa kéjì náà ìkìlọ̀ gidi ni kẹ́ ẹ máa kìlọ̀ fún wọn torí èèyàn ò gbọdọ̀ sọ pé òun gbé báíbù dání kó máa wá hùwà tí ò dáa ẹ wo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ jáde
èèyàn á ti mọ orí èèyàn tẹ́ jẹ́ èèyàn á ti mọ orí èèyàn tẹ́ jẹ́ láti lé ẹ wo àwọn orí báìbù tẹ́ ń kóòtù tí gbogbo wa ń gbọ́ èèyàn á ti mọ orí èèyàn tẹ́ jẹ́ ṣé nígbà tí èèyàn lọ́lọ́run pè ń tí ò ṣètò Ọlọ́run báwo la ṣe fẹ́ pè rí ẹni tó lè jẹ́ pé nǹkan míì ló ń ṣe ní ṣọ́ọ̀ṣì so ẹ jọ̀ọ́ Ọlọ́run wà pẹ̀lú wa. àmín ẹ ṣé púpọ̀ bàbá wa kìlọ̀ fún wọn láwọn ìjọ kérúbù yìí dáadáa ni kán máa ṣe so that àwọn èèyàn á lè wà pẹ̀lú wọn. nígbà tí èèyàn bá ní òun ṣe tọ́lọ́run tí ò sí wa Ọlọ́run lára ẹ̀ kí la fẹ́ pè é. ẹ ṣé púpọ̀ bàbá wa. Ọlọ́run wà pẹ̀lú wa. àmín 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 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà àtẹ̀ní àǹfààní láti pèsè ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ní ẹ káàsán sáà. Orúkọ mi ni Laija láti Kútọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Alàgbà Èlíjà láti Kútọ̀. Ẹ pé ètò. Yes sir. Ọlọ́run máa fún yín ṣe. Àmín sà. Omi ọgbọ́n náà kò ní gbẹ. Àmín sà. Mo ní kí n kí bàbá wa bàbá aládùúrà Olúwa láṣẹ ẹlẹ́dàá láṣẹ ẹ kú ohun ibi tẹ́tí mu kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run máa tún agbára yín ṣe. Àmín. Ẹ kú ẹ̀kọ́. Ẹ ṣé púpọ̀ bàbá. Ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ 0707 316 0403 0707 316 0403 0812 411 3677. Hello ẹ káàsán sà. ẹ kú ètò náà. Yes sir kí ló kàn àti bílẹ̀ tí pè wá sà. Ọlọ́run àtàgbára jọ tún. Àmín sà. Ṣe rí bàbá olóòwe látàbílẹ̀ ọlọ́ọ̀nì ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ọdún mọ kí ṣe rí àwọn ẹ̀yà kan wà bóyá ti kérúbù nìkan tó kẹlẹ̀ fẹ́ẹ̀fẹ́ ṣùgbọ́n ẹ̀yà kan wà tó jẹ́ pé bóyá tá a bá ń gbọ́ ní rédíò mo sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ èyí tó jẹ́ pé àwọn ẹ̀yà kan wọ́n á ní ọ̀fẹ́ yàgbé àjọ àwọn márùn-ún tàbí ọ̀fà wípé torí iṣẹ́ pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹnu àwò pé Jésù ó ṣiṣẹ́ jẹ́nẹ́rálì ọdún ni ìrè pé ṣe ló yẹ àwọn ọkọ̀ sọ́tọ̀ nígbà tí wọ́n bá sọ fún ọmọ àgbà kọ́yà ẹran bíi mẹ́fà sọ́tọ̀ ọ̀fẹ́ gbàdúrà fún àwọn àpẹ àkáǹtì nọ́mbà ṣé torí kọ́ wọn yẹn pé ìdánáwó rè lè gbàdúrà ní ìbéèrè kìíní ìbéèrè kejì ní pé kí ló fà á olómìnira ní kọ́kọ́ sílípàsì bọ̀kọ̀ bá ń bọ̀ olómìnira ní kọ́kọ́ kọ́mú gbàlẹ́gbọ̀ tó bá ń bọ̀ olómìnira ní kọ́mú ṣúdá ní kọ́ bá ń bọ̀ olómìnira ní kọ́mú gèlè wa ẹ bá ń tàn mọ́lẹ̀ sí. ó dà bàbá wa ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ètò Ohun Àwọn Kérúbù on FM náà bàbá wa ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ rí o. ẹ sà Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ṣe rí ẹni tó pè wá òun náà ni Kristi tí ó ní kò tún sí ìpìlẹ̀ míì mọ́ kò sí ìpè míì mọ́ ẹni tí ó bá jẹ́ ti Kristi kò ní tà kò ní rà torí pé ẹni tó pè wá sà ó ti lé àwọn tó ń tà àtàwọn tó ń rà jáde ó ní ilé àdúrà la ó máa pe ilé mi ohun tá a nílò nínú chọ́ọ̀chì náà ni pé ká lọ síbẹ̀ ká lọ gbàdúrà ká gbọ́rọ̀ Kristi ká sì kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run ohun tá a fẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn kò sí nǹkan míì táwọn kan bá ti wá kóra wọn jọ pé oyè báyìí kinní kan báyìí ikùn ara wọn ló pè wọ́n dẹ̀ṣẹ́ wa lẹ́lẹ̀kejì pé mẹ́sẹ̀jì jáde ká mú ṣu wá ká mọ́gẹ̀dẹ̀ wá. èmi gan ti gbọ́ rí mi tó sọ pé táwọn kan sọ pé Ọlọ́run sọ pé kẹ̀dá ti ń bọ̀ kẹ́mẹ́jà orí ẹja dídín wá. ẹ sà ṣe rí n tó sọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni pé lóòótọ́ ni wọ́n ríran yẹn ṣùgbọ́n wọ́n nímọ̀ tó kún láti lè mọ ìtumọ̀ kí ni tọ́lọ́run fẹ́ fọ́ gan dẹ́kì tún wá ṣe gbogbo ìran ni ti Ọlọ́run nínú ìwé Acts of Apostles chapter 16 sir verse 16 wọ́n ní ọmọbìnrin kan wà ńbẹ̀ wọ́n ní Paul àti Sílà wọ́n ń lọ síbi ìwà àdúrà ọlọ́mọbìnrin kan tẹ̀lé wọn ó ní ẹ̀mí oṣó ó wá ń pariwo àwọn ọkùnrin yìí àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n ní bó ṣe ń ṣe lójoojúmọ́ nìyẹn ẹ rí i pé ọ̀rọ̀ tó ń sọ wá accurate bọ̀ ẹ̀mí yẹn ṣe tọ́lọ́run so ní ọ̀pọ̀ ọgbà tá a bá rí message tá a bá ti lè rí tí a ò lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Bíbélì tí Kristi tá à ń tẹ̀lé tá a sọ pé à ń tẹ̀lé tí ò bá ti ṣe nǹkan yẹn tí Kristi bá ti wọ ọ̀pọ̀ yẹn wá ní àánú wọn ṣe é wọ́n ní wọ́n ń gbé àwọn amúkùn àwọn arọ àwọn afọ́jú àwọn aláìsàn wọ́n náà ń gbé wọn wá ó sì ń gbàdúrà fún wọn wọ́n sì ń wòsàn ẹ̀sà kínní kan wọ́n yà mí lẹ́nu lónìí sá ẹ̀sà ṣe ṣàkíyèsí pé kò síṣẹ́ ìyanu mọ́ ní chọ́ọ̀chì sá. kí ló dé. ẹ ṣe sá ohun tí ò fi rí bẹ́ẹ̀ ni pé ní Acts of Apostles chapter 2
wọ́n ní gbogbo wọn fi ọkàn kan wà ní yàrá òkè ṣùgbọ́n lóde òní chọ́ọ̀chì wa ti pín àwọn tó fẹ́ tà tó fẹ́ rà ọ̀tọ̀ náà dúró àwọn tó fẹ́ sin tọ́lọ́hún ọ̀tọ̀ náà dúró àwọn tó wá ṣeré wọ́n dúró ẹ̀sà báwo lẹ̀mí wọ́n ṣe fẹ́ ṣiṣẹ́ ohun tí ò jẹ́ kárí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bíi tàwọn bàbá wa nìyẹn. ẹ wò Ohun Awon Kerubu on FM tọ̀pá bọ́ọ̀lù ọ̀rọ̀ balẹ̀ ó ta ṣàràṣàrà lórí ètò tòní ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń padà bọ̀ ẹ ṣé púpọ̀. Night of Jacob 2025. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Prophet Moses Agbábíà Kájàrá Eléso. Iṣẹ́ ìránṣẹ́ True Vine Global Ministry. Ní Jésù pàṣẹ fún. Wípé lọ́dọọdún ni kí gbogbo ẹni tó fẹ́ ní àtúkọ̀ ìtàn ẹ̀rọ bíi tọ́jọ́ Jacob owó máa kóra jọ pọ̀. Sínú ìsọjí àmì ìlú títì yìí. Àkórí àṣálẹ̀ Jacob 2025. Òun ni Ṣèkínà. Látàgé mẹ́wàá àṣálẹ̀ dilẹ̀ mọ́lọ́jọ́ Thursday November 27. Nígbà tí Jésù máa lo prophetess Fúnmi Òkìkí. Pastor Festus Babátúndé tí. Prophet Tèmítọ́gbé Àfọ̀njá Fàdákà. Evangelist Raphael Aroda. Fẹ́mi Praise ni ó máa léwájú àwọn olórí ẹ̀mí. Nígbà tí bàbá olùgbàlejò àgbàgbọ́lágbà wòlíì. Ìyẹn Prophet Moses Agbábíà Kájàrá Eléso máa sọ̀rọ̀ àṣẹ. Simoran Hall ní gbogbo àgbáyé ó ti pàdé. Ìyẹn ní nọ́mbà 10. Alhaji Ashimiyu Ajiboye Street. Jaffa bus stop. Ọ̀fọ̀pẹ́ ìlú Àgbàdo Station Ogun State. Dádì ẹ gbàdúrà fún mi sà. 0706 940 4286. Àwọn amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Damuso 2025. The Sacred Cherubim and Seraphim Church of Nigeria, Joseph Oluwole Adeyemi Memorial Special Parish, Dominion Chapel International, Abeokuta, specially invite all to attend Harvest Anniversary and Special Thanksgiving Service. Theme: Complete Dominion. Friday, November 14 is the musical concert with seasoned choir and anointed gospel artists to be hosted by Dominion Ministries. Time: 11 p.m. Saturday, November 15 is Interdenominational Bible Quiz Competition by 2 p.m. Sunday, 16th of November 2025 is the Harvest Anniversary Thanksgiving proper by 12 noon. Venue: Dominion City, Olumore Township off Abeokuta, Lagos Express Road. Senior Elder Apostle Michael Ola Ajayi JP, the preacher. Mr. Gbenga Lekan Ramoni, chairman of the day. His Eminence, Most Elder Apostle Prophet Dr. S.A. Alao JP, General Superintendent, Sacred CNS Church of Nigeria. Elder Apostle Prophet Dr. Olugbenga Adeyemi, the minister in charge. Come and be part of this blessings. Jesus is Lord. Ẹ̀yin aráyé gbọ́, ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè. Ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ ni ogun ènìyàn mímọ́ nínú ìjọ Ọlọ́run alààyè lónìí. Bàbá wa tí wọ́n jẹ́ mínísítà ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ Sacred Cherubim and Seraphim Church mo bọ́lọ́run dúró parish òkè ìgbàlà tó wà ní Aṣẹ́góńgó ní Adígbẹ́ ní Abẹ́òkúta àwọn ní àlejò wa. Most special apostle Iseoluwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí bàbá aládùúrà àwọn ni Ọlọ́run lò láti là wá lọ́yẹ̀ lórí ètò tòní. Bàbá wẹ́pọ̀ àtótó ní àtẹ̀kan. Ẹ ṣé gan lóòtú. Ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Fún ẹ̀yin kí n tó mú ìbéèrè yìí wá jẹ́ kí n pè é lẹ́ẹ̀kan sí. Fún ẹ̀yin tí a bá fẹ́ pè wọlé sórí ètò yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè. Bàbá wa ẹ jẹ́ ká wọnú chọ́ọ̀chì lénìí kí ní àwọn nǹkan tí a lè sọ pé ó máa ń dọ́gbọ́n òun gangan lójú fẹ́lẹ̀ jẹ́ pé nǹkan yìí gan máa ń fa ogun ènìyàn mímọ́ tá a máa fi ń bára wa drag lórí nǹkan unnecessarily kí ló ń fà. Ẹ ṣé olóòtú. Tá bá wo ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1 ó ní níbo ni ogun ti wá níbo ni ìjà sì ti wá pẹ̀lú kí á ṣe láàrin ìfẹ́kúfẹ́ yín tẹ́rí o tó ń fa ogun ẹ̀mí mọ́nà àkọ́kọ́ mbẹ̀ náà ni owó ẹ̀kejì ni oyè àti ipò ẹni tí ò tí ì tó gèlètè tó mífìn ẹni tí ò tí ì ní ọ̀rọ̀ Ọlọ́run tó kún tó tó náà ti ń bọ́ síwájú. Mo máa ń sọ nǹkan kan lójoojúmọ́ mo ní ẹni tí ò bá ní nǹkan sà
kò lè fún yàn. So ẹni tó ti lówó lọ́wọ́ tí ò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò tiẹ̀ mọ bá a ṣe nípamọ́ra tó ẹsẹ̀ lára ẹ̀bùn èso ẹ̀mí ìpamọ́ra wà ń bẹ̀ àti ìkóra ẹni ní ìjánu. So sẹ́ni tí ò láwọn ẹ̀bùn yẹn torí pé ó ti lówó lọ́wọ́ àgbèsípò ẹnìkan tí wàá wà nínú ìjọ yẹn ti pẹ́ tó jẹ́ pé ó ń forí ṣe fọ́run ṣe tí ò sì ríro tó sàwọ̀ pé ìwé Ọlọ́run á dáhùn láàrin ìjọ kan tẹ́lẹ̀kẹ̀rẹ̀ dédé lónìí tó gbówó dé tẹ́wá wò pé àwọn ibi tí ogun ti ń wọnú ìjọ nìyẹn ẹlòmíì obìnrin báwọn obìnrin kan ṣe dé torí báwọn alàgbà ti rí pé eléyìí ó dúró dédé ó dúró bí ọmọ ogun. wọ́n bẹ̀rẹ̀ sí wá fún wọn ní special treatment ogun aṣekínni abẹ́ẹ̀sì wọn ní ìjọ bẹ́ẹ̀ ni so àwọn ẹlòmíì wà bóyá ènìyàn mo orin kọ ó lẹ́bùn ó kàn lẹ́bùn ní o orin ló mọ̀ kọ tó bá dẹ̀ ń kọrin báyìí náà àwọn èèyàn máa ń dùn wọn wá tiẹ̀ wo pé báwo ni iṣẹ́ ìsìn ẹ ṣe rí tó lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́ni ó yá oníkẹ́ fi ṣe ọ̀gá akọrin from there akọrin abẹ́rẹ́ sí máa pọ̀ sí láì ká máa sọ nǹkan míì so bógun ṣe ń wọlé díẹ̀ nìyẹn nínú ìjọ torí pé ẹran ara ló pọ̀ jù. bàbá wa kí ló rọ àmọ̀ràn yín fún gbogbo ìjọ Ọlọ́run ní irú ayé àkókò tá a wà yìí ní ṣókí ní irú ayé àkókò tá a wà yìí kí ló rọ àmọ̀ràn yín fún gbogbo ìjọ Ọlọ́run ní irú ayé àkókò yìí. àmọ̀ràn mi náà sà lákọ̀ọ́kọ́ Bíbélì sọ fún mi ó ní sí afọ́jú lè sàmọ̀ ní afọ́jú sà ó láwọn méjì máa jìn sínú kòtò ṣùgbọ́n tá a nílò sà fún àmọ̀ràn láti jẹ́ kí ogun èèyàn mímọ́ kó ṣẹ́ òun náà ni pé kí gbogbo wa padà sí bí Kristi ṣe fi ìjọ rẹ̀ lélẹ̀. àdúrà Olúwa sọ pé bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run ó dìgbà tá a bá tó padà láti ṣe ìfẹ́ Ọlọ́run ìwé Jòhánù orí 4 ó ní àwọn tó ń sin Ọlọ́run wọ́n ń sìn lẹ́mìí àti ní tòótọ́ nítorí irú wọn ni bàbá ń fẹ́ láti máa sin òun kí wọ́n lè parí ẹ̀ sí ìbéèrè tẹ́ béèrè sá màá mú yẹn láti inú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 ó ní nítorí náà ará mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. So ohun tá a nílò náà ni pé ká padà ká wá ojú Ọlọ́run ó ní rántí ibi tí ìwọ gbé ti ṣubú gbogbo wa la ti kùnà tá a ti kùnà ògo Ọlọ́run ká padà ká wá ojú Kristi ẹni tó ní ìpè gangan ẹni tó ń jẹ́ ìjọ tó jẹ́ pé òun kankan ló ní ìjọ Kristi ní orí ìjọ àwa kan ní àwa lábẹ́ rẹ̀ so a gbọ́dọ̀ máa ṣe nǹkan tó pa láṣẹ fún wa òun náà ní pé ó ní ká máa kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ òun pẹ̀lú ìrẹ̀lẹ̀ ká wá máa ṣí Bíbélì wa ká jẹ́ kí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó jinlẹ̀ ní gbogbo ìjọ wa Bible study àti Sunday school ká dá padà sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀ bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni kì í ṣe aláfẹnujẹ́ tá à ń ṣe yìí. káyọ̀ kí yẹn pọ̀ ju àríyá lọ àríyá ló wà ń tà ń sìn àti Ankara 90 praise 90 òun ló wà ń tà ń sìn kò sí Bible competition kò sí Bible study kò sí Bible quiz kò sí Bible quiz kò sí Sunday school tó yẹ pé Sunday school gan gbà mí gan alẹ́ ṣe Sunday school wọnú Sunday service tá a bá máa ṣe lọ torí pé yẹn gangan ni a fẹ́ yẹn gangan ni kí n pè wá. Bible competition ìdẹ́kẹ̀rẹ̀ ara nǹkan tíjọ fi ń yangàn nígbà kan ni. bẹ́ẹ̀ ni sà irú àwa yìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run n tó fi tọ́ wa gangan nìyẹn kì í ṣe pé akẹ̀sẹ̀ wá jí báyìí àyẹ̀ṣẹ̀ wá ń ṣí Bíbélì àyẹ̀ṣẹ̀ ń kà á torí nítorí àti ṣe tọ́lọ́run ti fún pẹ̀lú àwọn tá a ti ara wọn jáde tẹ́ ti kọ́ wa láti kékeré òun náà ló mú wa lára dì sí i lóòótọ́ àwa náà ti ṣẹ̀rí o mèmí náà ti wà nígbèkùn Sátánì rí o ṣùgbọ́n mo rí orí ọ̀fẹ́ gbà bẹ́ẹ̀ ni so Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ káwá ojú Kristi. àmín láàrin ìṣẹ́jú méjì ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbọ̀kàn tó ń gbẹ́ yín nílé. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ ṣeun Olúwa àsọpẹ́ ṣe o ẹ ṣé bàbá fún àǹfààní àkókò yìí adúpẹ́ pàápàá jùlọ lórí ìkànnì yìí àti lórí ètò yìí láti pín ọ̀rọ̀ yín jáde Ọlọ́run ẹ gba ọpẹ́ wa bàbá ẹ gba ẹ̀yin wá a fi iléeṣẹ́ ilé yín lọ́wọ́ àti olóòtú Ọlọ́run ẹ túbọ̀ fún wọn ní okun àti agbára bàbá a bẹ̀ yín afẹ́kẹ́ kọjá lọ sí gbogbo ìjọ yín afẹ́kẹ́ tún gbogbo ìjọ yín ṣe afẹ́kẹ́ jẹ́rìí ara yín afẹ́kẹ́ wẹ ìjọ yín mọ́ bàbá ẹ ṣe bẹ́ẹ̀ fún wa
bàbá ẹ ṣe bẹ́ẹ̀ fún wa Àmín. ojú ẹ mọ́jọ́ tì wá Àmín. láti ìsìn lọ a fẹ́ kí iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ Àmín. ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ fún wa Àmín. a ó máa yìn yín Àmín. jésù olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Most special apostle Iseoluwa Teledalase bàbá aládùúrà àwọn ni àlejò wa lórí ètò tòní. Bàbá wa táwọn èèyàn bá fẹ́ pé nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Nọ́mbà mi náà ni 080 33 700 452. Ẹ tún bá wa pè ẹ wà bá wa pè bí ẹ ṣe ń wá báyìí rò ní o ẹ bá wa pè ní ọ̀nà táwọn tèmi á lè mú táwọn tó wà lẹ́nu àlè mú ó yá. ó dá sá 080 33 700 452. Àti lọ́lọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ó yẹ ẹ fọlọ́run ẹ̀mí mímọ́ ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí. Òdo ẹ̀jọ àti òdo Ó dáa. ẹ̀ta àti ẹ̀ta èje òdo òdo ẹ̀rin àrún àti èjì. Nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pa pè wá sórí ètò ẹ̀ sì ní àǹfààní ẹ̀ sì wá. Adéhùn pé tàbá tún pè nígbà mìíràn yóò darapọ̀ mọ́ wa lórí ètò yìí. bí ọlọ́run bá fẹ́. Olúwa yóò túbọ̀ máa fẹ́ ni Olúwa yóò túbọ̀ máa fẹ́ ẹ̀ adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó ràn wá lọ́wọ́ dé àti níbi tó ràn wá lọ́wọ́ lọ lórí ètò Ohun Àwọn Kérúbù ti ọ̀rọ̀ náà rèé pé kí gbogbo ìjọ ká padà ogun tó ká máa yọ̀ àdálẹ́ra wa kiri ká máa fi nǹkan sórí iṣẹ́ àfúnra fi nǹkan sí bàtà fúnra wa nítorí pé a ṣàfẹ́ ipò à ń jà nítorí ipò jà nítorí owó jà nítorí obìnrin jà nítorí dúkìá ibi ohun tí Kristi rán wa láti ṣe kọ́ nìyẹn bí kò ṣe pé ká polongo ìyìn rere rẹ̀. Màmá Teledalase wọ́n wá pẹ̀lú bàbá ni sórí ètò tòní akínmà lórúkọ Jésù Olúwa yóò túbọ̀ máa wà pẹ̀lú yín. A ó tún fayọ̀ pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM bẹ́ẹ̀ ló ń kọ tàbí mìíràn láti bí màá tọkùn sọ ẹ ní àǹfààní láti pè mí sí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè mí atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM sí nìyẹn. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe a ó fàyọ̀ pàdé lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo kí àlàáfíà Ọlọ́run alààyè kí ó wà ní ìgboro wa shalom shalom. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa gbọ́. Sweet FM 107.1 olóyin ládùn ìròyìn tó kì í sí.